listening to your Zodiac Signs Daily Predictions for today, Thursday, February 27, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba mo ṣèbọ Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run. Ó ṣe bọ Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Thursday, February 27 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa lọ sórí YouTube láti lọ subscribe sórí péèjì wa Ṣẹ̀dá Spiritual Home. Líǹkì YouTube náà wà lórí péèjì wa ń bí ní TikTok ń bí kí ẹ lọ wò níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni Daily Spiritual Remedy, irúfẹ́ àjò ìgbìyànjú tàbí sàárà tí a lè ṣe, ẹ lè wo fídíò ẹ̀ lórí Ṣẹ̀dá backup page wa ní TikTok ń bí àti lórí àwọn social media wa tó kù. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ẹ máa ráwọn opportunity lóríṣiríṣi téyì máa bí ìdùnnú àtayọ̀ fún yín tá sì tún bí ìrètí púpọ̀ fún yín. Ó tún wá ṣeéṣe kí ẹ ráwọn difficulty kéékèèké kan lọ́jọ́ tòní tá sì fẹ́ mú kẹ́ stress ara yín bákan, ṣùgbọ́n gbogbo ẹ máa padà ríre gbámú lọ́jọ́ tòní, inú yín sì máa dùn, ọkàn yín máa balẹ̀, ẹ máa tún ní àkókò àti ìgbà láti lò pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ó ṣeéṣe kí nǹkan kan déédéé jẹyọ tó ṣe pé máa fẹ́ náwó lé lórí, kí ẹ mọ̀ yẹn kalẹ̀ kẹ́ rí dájú pé ẹ plan ahead of it léèní, ẹ múra dáadáa kí ẹ dùn rí, bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rẹra yín lẹ̀ pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní máa dára púpọ̀, ire ó máa wọlé fún yín dáadáa láti ibi tí ẹ ti ẹ̀rọ kàn sí rárá, tó ṣe pé ìrọ̀rùn tún máa dé bàgbésí ayé yín. Ó ṣeé ṣe káwọn surprise rí owó lóríṣiríṣi kó wọlé fún yín, tàbí èèyàn kan tó ti jẹ yín lówó tẹ́lẹ̀ kó déédéé sanwó yín lọ́jọ́ tòní. Ẹ lè lo àkókò àti ìgbà ọjọ́ tòní láti fi save owó, láti fi invest pẹ̀lú, ṣùgbọ́n kẹ́ jìnnà sí pé à ń daṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn lónìí o. Àbá báyàn pín ọjà papọ̀ lọ́jọ́ tòní kò dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá kí invest ẹ̀yin fún alára yín náà ní kẹ́ ṣe, ẹ má daṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn. Ṣùgbọ́n fáwọn míì tó ń lò ràwọ̀ yìí, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ iṣẹ́ wọn kó má fi bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe ń fẹ́ dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni èèyàn kan tó súnmọ́ wọn lè dalẹ̀ ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní, tí èsì lè fẹ́ jẹ́ kẹ́ wà wọ́n rí ìdìbà kan. Tí ilé bá wọlé dáadáa lọ́jọ́ tòní, kí ẹ ṣọ́wó ná, kí ẹ má nànú àpà, kẹ́ tọ́jú owó pamọ́ fún ọjọ́ mìíràn, kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ má rìn ìrú lénìí, kẹ́ sì pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá fẹ́ ṣe kó lè já sáyọ̀ kó já síre. Aago 5 ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21 lọ́jọ́ tòní, múdù yín máa dára, ṣe bí gbà pé kẹ́ máa dáwàdà, kẹ́ ṣeré, kẹ́ ṣàwàdà, kẹ́ ṣẹ̀fẹ̀ lọ́jọ́ tòní. Inú yín máa dùn ní gbogbo ọ̀nà lọ́jọ́ tòní. Sí rèé gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ṣe kókó fún yín láti ṣe, kẹ́ rí dájú pé ẹ gbájúmọ́ pàápàá níbi iṣẹ́. Eyín dídùn tàbí inú rírun lè fẹ́ ṣe ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní. Tí rẹ̀ bá wáyé kẹ́ tètè mójútó ní kíákíá lọ́jọ́ tòní. Sí rèé ẹ má ṣe take olólùfẹ́ yín for granted rárá kó má bàa bí ìjà lọ́jọ́ tòní. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín, ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì má ṣe sọ̀rọ̀ àsọjù láwùjọ. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní, ẹ máa wà very creative púpọ̀. Bẹ́ẹ̀ sì ni kí ẹ lo àǹfààní eléyìí láti ronú nípa nǹkan tuntun tí ẹ tún lè ṣe fún ìdàgbàsókè ìgbésí ayé àti bísínẹ́sì yín. Ẹ̀yin tẹ́ jẹ́ ṣiṣẹ́ tẹ́ jẹ́ businessman, kí ẹ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ má yẹ ẹnikẹ́ni lówó lọ́jọ́ tòní, tó owó tẹ́ bá yáyàn lẹ́yìn ó ṣeé ṣe kí wọ́n má san padà. Ìbàjẹ́ málẹ̀bí ló fẹ́ yáwó lọ́wọ́ yín, kẹ́ kíyèsára púpọ̀ lẹ́ni ẹ gbọ́dọ̀ lo àkókò àti ìgbà tó pọ̀ jù níbi iṣẹ́ kó má bàa affect ọ̀rọ̀ ilé lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ balance méjèèjì. Ṣùgbọ́n kẹ́ kíyèsára, ó ṣeé ṣe kí àìgbọ́ra-ẹni-yé kan fẹ́ wáyé láàrin ẹ̀yin àti àjòjì kan lọ́jọ́ tòní, téyìn sì lè fẹ́ affect mood yín. Bẹ́ẹ̀ sì ni lẹ́ni ẹ má kánjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, kẹ́ focus lórí ohun tí ẹ ń ṣe, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ mú sùúrù lò, kẹ́ sì gbàláfíà láàyè níbikíbi tí ẹ bá wà.
brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:30 ní àárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní throughout. Ó ṣeé ṣe kẹ́ ẹ wà depressed bákan nípa àwọn situation kéékèèké tó ń ṣẹlẹ̀ pàápàá láàyè ibi iṣẹ́ yín látijọ́ mẹ́ta. Ẹ ṣàrídájú pé ẹ fi passion yín gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ bá rí pé nílò láti relax, ẹ tún lè wá àkókò àti ìgbà láti fi relax ní ìwọ̀nba. Tẹ bá tẹpá mọ́ṣẹ́ tẹ sì ní ìfaradà lénìí, ó ṣeé ṣe kí nǹkan tẹ̀ ń fẹ́ kó tó yín lọ́wọ́. Ẹ má ṣe wá nànà àpà lọ́jọ́ tòní kẹ́ fi ìgboyà ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí pẹ̀lú aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní máa jọ́jọ́ tó dára púpọ̀ fún yín o. Àwọn nǹkan tó ti ń dá yín láàmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọkàn yín pátá lẹ máa ní clarity púpọ̀ lé lórí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní máa bí ipò padà rere nù gbésí ayé yín. Ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èyí tó ṣe pé àìsàn kan àbí méjì ń ṣẹlẹ̀ sí yín, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kí ó yanjú pátápátá lọ́jọ́ tòní kí ẹ lálàáfíà tó péye. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ń dá pláànì kankan tí ẹ̀bùn olólùfẹ́ yín gbọ́ tó bá padà mọ́, ó ṣeé ṣe kí ó bí àwọn nǹkan tí ó tọ́ kó bí áwọ̀ kẹrẹra yín lẹ̀ kẹ́ wá ìdùnnú fúnra yín kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:15 ní ọ̀sán sí aago 2:15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe kí àwọn ọ̀rẹ́ yín kan tàbáwọn tẹ̀lìjọ́ ń ṣiṣẹ́ kó jowú yín dáadáa lọ́jọ́ tòní, kí owó jíjẹ yẹn sì create àwọn pọ́blẹ́mù díẹ̀ fún yín. Kẹ́ wá kíyèsára níbi iṣẹ́ lọ́jọ́ tòní, kẹ́ má jẹ́ kí ìṣàkóbá fọ́jọ́ tòní o. Ọpọlọ pípé tẹ ní pátá lẹ máa lò lọ́jọ́ tòní, òun ló máa ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn tí ó rọ̀gbà yín kábí olólùfẹ́ yín wá dúró tì yín lọ́jọ́ tòní lásìkò tí ìṣòro kékeré bá wáyé, tí sì máa jẹ́ kọ́jọ́ tòní padà dára ní ìgbẹ̀yìn. Lọ́jọ́ tòní sì rí ó ṣeé ṣe kágbára káká má fi bẹ́ẹ̀ sí fún yín dáadáa, kẹ́ má fi bẹ́ẹ̀ ní ẹnájì rẹpẹtẹ, kẹ́ má ṣe wá ṣiṣẹ́ àṣekára ju bó ṣe yẹ lọ. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ṣiṣẹ́ ó ṣeé ṣe kí ẹ rí èrè ń jẹ dáadáa níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní, tàbí kí dàgbàsókè dé bá ọ̀rọ̀ iṣẹ́ yín. Kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa lénìí kí ẹ lè róore gbámú. Ẹ pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan yín téèyàn bá sì ṣẹ̀yìn lọ́jọ́ tòní, kẹ́ má jẹ́ kó pẹ́ lórí ìkúnlẹ̀ kẹ́ tó foríjì wọ́n. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí ìgbésí ayé yín yí padà sí rere lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé àjòjì kan tàbí ènìyàn kan tó súnmọ́ yín tó ṣe pé wọ́n á direct yín lórí àwọn kankan, wọ́n á fún yín láwọn àmọ̀ràn kan, bóyá láàrin aago 2:15 lọ́sàn-án sí aago 3:15 lọ́sàn-án lẹ́ ṣalábàápàdé irúfẹ́ ènìyàn yìí. Àkókò yẹn sì wà jẹ́ lucky hour fún yín lọ́jọ́ tòní. Àmọ̀ràn àbí àìdíà tó bá fún yín kí ẹ tẹ̀lé, pàápàá tó bá wá látọ̀dọ̀ ẹni tẹ́ rí pé ó dàgbà jù yín lọ, ó máa benefit yín púpọ̀. Ẹ má ṣe wá wò pé bóyá torí nǹkan kan àbí nǹkan míì lẹ́ni ṣe wá bá mi lọ́kọ̀ dédé wá bá mi. Intention wọn dára púpọ̀ lọ́jọ́ tòní, nǹkan tó dáa ni wọ́n fẹ́ fún yín. Iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Àwọn ìrànlọ́wọ́ tẹ́ ti ṣe fún èèyàn látẹ̀yìnwá, ó ṣeé ṣe kí wọ́n reward yín lórí rẹ̀ lénìí. Kẹ́ wá múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rẹra yín lẹ́ pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kí inú fẹ́ dédé bí yín tàbí kára dédé máa kan yín lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ nílò náà ní ọpọlọ pípé láti fi yanjú nǹkan lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ hùwà lọ́nà tó tọ́, ẹ má hùwà lọ́nà àìtọ́ rárá lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ènìyàn kan ṣe nǹkan tó máa fẹ́ mú kára kan yín tàbí kí inú bí yín. Wọ́n lè fẹ́ máa wájà yín púpọ̀, ẹ sì máa fẹ́ nílò láti dá wọn dúró, ṣùgbọ́n lọ́jọ́ tòní ọpọlọ pípé àti ìgboyà lẹ máa lò láti fi dá wọn dúró. Gbogbo eléyìí fẹ́ ṣẹlẹ̀ lénìí pẹ̀lú pressure díẹ̀ lè wà níbi iṣẹ́ látara àwọn tó ṣe é pé wọ́n jẹ́bi sí yan yín níbi iṣẹ́, tó sì lè fẹ́ bí stress púpọ̀ fún yín tàbí kó ṣàkóbá fún gbígbájúmọ́ṣẹ́ tẹ́ fẹ́ gbájúmọ́ṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá wá rí ìrìn àjò kékeré lọ́jọ́ tòní tó jọmọ́ ọ̀rọ̀ iṣẹ́, á bí ire tó pọ̀ fún yín lọ́nà gbọ́ọ̀rọ̀. Ẹ tẹpámọ́ṣẹ́ lénìí kẹ́ wà determine, ẹ lómìnira láti káàkiri lọ bíríbí láti lọ wá oore. Fún ìdí èyí kò dára kẹ́kọ̀ọ́ jókòó sílé láìṣe ohunkóhun, ó dára kí ẹ jáde lọ láti lọ wá oore. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lóràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19 lénìí á ṣe yín bí kẹ́ ẹ jáde kí ẹ lọ gbafẹ́ kẹ́ ẹ enjoy ara yín kí ẹ wá ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ jìnnà sí gbogbo nǹkan tó bá máa bí àwọ̀ láàrin ẹ̀yin àtọ̀rẹ́ yín pátá tàbí kẹ́ jìnnà sí àwọ̀ pátápátá látàrí pé lè ṣàkóbá fún múdù yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ sì jìnnà sí gbogbo nǹkan tó lè ṣàkóbá fún ìmọ̀lára yín lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ má sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ò tọ́nú gbèsè ayé púpọ̀ fún yàn, ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léyàn rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ rẹra yín lẹ̀ kẹ́ sì ṣe nǹkan yín létòlétò. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Bẹ́ẹ̀ sì ni aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò tí kò dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ó jẹ́ unlucky hour fẹ́yìn tẹ́ ń lóràwọ̀ yìí lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Ẹ̀yin tẹ́ ń lóràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kí ó dàbí ìgbà pé àwọn èèyàn fẹ́ gbọ́ yín yé dáadáa lọ́jọ́ tòní téyìn sì lè fẹ́ jẹ́ kọ́kàn yín pòrúurú díẹ̀. Tẹ́ bá fẹ́ avoid eléyìí kẹ́ rí dájú pé ẹ sọ̀rọ̀ yín kó wà very clear kẹ́ sì ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ jáde lọ́jọ́ tòní. Tí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bá sì wà ń bí frustration tó ń bí kí nǹkan fẹ́ so yín kí ẹ má ṣe ròyìnròyìn nípa rẹ̀ látàrí pé ìwọ̀nba àkókò díẹ̀ lélẹ́yìí máa fi wáyé. Ó ṣeé ṣe kí owó wọlé dáadáa lọ́jọ́ tòní tí á sì ràn yín lọ́wọ́ láti mójútó àwọn nǹkan tí ẹ fẹ́ fowó mójútó lọ́jọ́ tòní kí ẹ wá ní ìrètí pé nǹkan máa dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ free mind yín, kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ sì má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Emerald green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lóràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kí ìbẹ̀rù àbí ìfòyà kọ̀ déédéé dé fún yín lọ́jọ́ tòní tó ṣe pé ọkàn yín máa kọ̀ déédéé pòrúurú. Ẹ má wulẹ̀ bẹ̀rù àbí fòyà láláì tí ẹ jẹ́ pé ẹ mọ̀ nǹkan tó fà rárá. Kẹ má fúnra yín ní tension, ó ṣeé ṣe nígbà míì kí ẹ kọ̀ máa déédéé máa wà worried, kẹ déédéé máa stress ara yín púpọ̀ tó sì lè ṣàkóbá fún ìlera ara yín díẹ̀. Kẹ rí dájú pé ẹ kọ́ bá ti ń jẹ̀gbádùn ayé èèyàn, kí ẹ sì kọ́ bá ti ń farada bí gbogbo ọjọ́ kọ̀ọ̀kan bá ṣe ń wá. Ó ṣeé ṣe kọ́rọ̀ owó fẹ́ rí bákan díẹ̀ lọ́jọ́ tòní tàbí kẹ rí difficulty kan lórí ọ̀rọ̀ owó, ẹ wá lè béèrè àmọ̀ràn látọ̀dọ̀ èèyàn tó dàbí bàbá fún yín lọ́jọ́ tòní. Àmọ̀ràn tó bá fún yín lè bí kí ọ̀rọ̀ owó yẹn tún ṣẹ́ pẹ́rẹ́ lọ́jọ́ tòní síre kí ẹ retí ìròyìn ayọ̀ kan kí ìrọ̀lẹ́ tó lẹ́tẹ̀ yìí sì máa bí ìdùnnú àtayọ̀ tó pọ̀ fún yín. Ẹ má ṣe wá mu ọtí tàbí mu igbó tàbí fa sìgá lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó jọmọ́ hard drug kò dára rárá fún yín kẹ́ mú lénìí. Kí ẹ má ṣàṣejù lórí ohunkóhun lénìí, kí ẹ sì gbìyànjú láti ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Aago 3 ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.